Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run láti lè di ọlọ́rọ̀ oníkẹ́ aláyọ̀ onídùkìá nínú ayé especially àwa tá à ń ṣe káràkátà láti lè máa ta wàràwàràwàrà tọ́lọ́run ó bu àrísìkí tí ó bù sínú bísínẹ́sì wa tí ó bù sínú gbẹwà tá a máa tà. Má máa wò mí bíi pé mò ń exaggerate mò ń fẹ́ nǹkan lójú pé láti dọlọ́rọ̀ láti dolówó láti dọlọ́mọ láti digbá láti máa kọ́lé mọ́lé láti máa mówó nínú owó. Má máa wò mí bíi pé mò ń exaggerate pé mò ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà o. Lọ wo Suratu Zumur. Ọlọ́run ní pé látẹ̀kínátù mìíràn mátì láàhì. Ẹ má ṣe sọ̀rọ̀ ìtínú nípa ìkẹ́ èmi Ọlọ́run sórí gbogbo nǹkan tí mo ń sọ pé orúkọ Ọlọ́run ọba ṣe yẹn confam ni kò rújú tó o bá ti nígbàgbọ́ tíṣẹ́ ọwọ́ ẹ̀ dẹ̀ mọ́ torí pé kí ni Ọlọ́run ọba ò ní ṣe kí ni wàláyé sí idusọ́lì mí náà ilé akazara kò ní gbàdúrà alábòsí àbòsí tí mo ń sọ ti yé ẹni tó fi nǹkan míì kún Ọlọ́run. So àdúrà tá a fẹ́ kọ́ra wa láàárọ̀ yìí ẹni tó fẹ́ máa ta wìrìwìrì tó fẹ́ máa mówó nínú owó tó fẹ́ máa kọ́lé mọ́lé tó fẹ́ máa lara alẹ̀ mọ́lẹ̀ síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Àdúrà ló ń gba agbára kọ́ ó máa bẹ̀rẹ̀ àdúrà yìí ní ìrọ̀lẹ́ Thursday ní tó bá kírun mọ́ group tán tó bá ti kírun mọ́ group tán ló máa bẹ̀rẹ̀ prayer yìí kí ló orúkọ Ọlọ́run náà ní ọjọ́ Thursday wàá dà níyàn wàá ṣe àwọn mùkọ́dímọ̀ síwájú astagfirullah ní láìlẹ́lẹ́lá ní alhamdulillah ní wàá dà níyàn wàá má níyàn wàá àsàlátù àlá nàbí wàá ṣe wàá bọ́ sórí ètò nígbà tó bá kí mọ́ group tán ó ti yé ìsìn wàá sáré ṣe before ìṣáì láàrin mọ́ group sí ìṣáì wàá ṣe ya Jamiu ya Razak ya Jamiu ya Razak ya Jamiu ya Razak 1111 táǹpẹ̀ láì kásà wàá ṣe fún ọjọ́ méje bẹ́ẹ̀ ní táìmù tí mo sọ yìí ọjọ́ keje nǹkan tó bá lágbára wàá fi ṣe sàárà then every day tó ń ṣiṣẹ́ ìtílẹ̀ bá ṣe mọ́ nǹkan tó bá lágbára wàá máa fi ṣe sàárà kó tó di pé wàá ṣe wòlímọ̀ ẹ̀ ní ọjọ́ keje ya Jamiu ya Razak 1111 after Salatul Maghrib láàrin Maghrib sí ṣáìdì wàá fi ṣe bẹ́ẹ̀ fọjọ́ méje ó máa ta wìtìwìtì níbi sí ní láì tààlà fún tọkọ-tìyàwó tó ń wojú Ọlọ́run ẹgẹ́ ti transformer 1100 power àbí ọkùnrin tó yẹ pé ó nílò sperm count weak erection quick ejaculation àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí kì í jẹ́ kó ṣiṣẹ́ dáadáa àbí nǹkan ọmọkùnrin kéré ni àbí kó lè máa nà dáadáa ẹ gbìyànjú kẹ́ gẹ́tì àbí infertility fún tọkọ-tìyàwó ẹ gẹ́tì transformer 1100 power 25,000 là ń ṣe promo ẹ̀ kò síbi tẹ́wà tí ò dé ẹ gẹ́tì all in one tó ń wò more than 300 àìsàn cancer ni diabetes ni àwọn àìsàn ńláńláńlá àti àwọn àìsàn tí ọmọ ádámù máa fi ń dáyàn láàmú bí ipá ń jẹun lójú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ WhatsApp wa lórí +2761295638 masalamu wa ilal liqai.